Sorry, I think you're a psychologist, and I think you should be more professional about this. Tí kíní amúlétutù wọ́n bá ti arrangement ara rẹ̀ sínú ayé èèyàn kì í ṣe nǹkan tó ní láríta rẹ̀. Chelsea náà ló jẹ́ kó gbàgbé sùn sí tọ́ílẹ̀tì lánàá. Tẹ́ríkà náà kúkú ní òtítì arrangement ara rẹ̀ wà. I see my father in every wo ṣe lọ́nà amúra bí ọmọ. Get out of my house now! My order is my order. Devils goes out in the night. I let them hide you. Àwọn ọmọbìnrin yẹn sí omi lásán wọn lè gbé kaná. Àwọn ọkùnrin náà kọ́ yìí no be we be this. Àwa gan wà ó ra tá àgbádùn. Kọrin tọkọ wàrà pọ̀ fún gbé mu kan. Sure. Sure. Okay. Mo nífẹ̀ẹ́ rẹ jọ̀wọ́ fẹ́ mi padà. Love is sweet because I lè yìnbó sọ. I'm Kabasa. Da 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 da. Mi ò ní láyé láyé fẹ́ ọkùnrin kankan. Bàbá tí mo rà láti jọ́ tó lò wá.